Welcome back to my channel ẹ̀yin aráalé. This is your girl Mashola Gist TV. Gist tá a mú wá ò ní pé Kábíyèsí sọ fún àwọn elder pé kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ nípa freedom wọn, bóyá wọ́n lè change mind wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. And I do celebrate every one of you for subscribing, for liking my video. God Almighty will bless you. Èmi ọmọ yín ni o, Mashola Yoruba ni mo máa ń sọ lórí channel mi o. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín o. Ẹ ṣé tẹ́ ń support mi o. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé gist tèmi ni pé Kábíyèsí pé àwọn elder o pé kí wọ́n lọ bá Queen Naomi sọ̀rọ̀ lórí pé bóyá Queen Naomi á lè change mind wọn láti get freedom. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Bí a ṣe gbọ́ ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ó dá lórí Lọlá àti Láìdé Badmus. Tí Lọlá tá a gbọ́ òun ni pé Lọlá àwọn family wọ́n gbé marriage proposal lọ sí ọ̀dọ̀ Kábíyèsí. Àwọn family Kábíyèsí dẹ̀ refuse láti ṣe. Wọ́n ní wọn ò lè ṣe marriage kankan right now. Ìpè palace ò fararọ̀. Ìgbà tó yá Lọlá wá Queen Naomi lọ sí church. Ìgbà tó dẹ̀ dé church Queen Naomi ò dá lóhùn. Queen Naomi ignore ẹ̀ completely. Wọn ò tiẹ̀ ṣe bí ẹ ń pé àwọn rí. Later ni Queen Naomi pé Kábíyèsí náà ń sọ fún Kábíyèsí pé Kábíyèsí rè pé wọ́n ń deceive àwọn. Ìpara wọn ni wọ́n ń deceive. Ìpè ńgbà tí Kábíyèsí ní pé àwọn ò ní ẹni tí ń ṣe pẹ̀lú Lọlá. Kí ni Lọlá ń gbénu palace fún tí wọ́n fún nílé? Nǹkan tí wọ́n ní Queen Naomi sọ nìyẹn allegedly. Wọ́n ní àti Láìdé Badmus àwọn méjèèjì ní Charlotte nínú ààfin Kábíyèsí. Queen Naomi dẹ̀ tẹ̀síwájú pé kì í tiẹ̀ ṣe títa wọn o láti máa complain ní pé ṣùgbọ́n kí Kábíyèsí mọ̀ pé àwọn ò deceive àwọn o ṣùgbọ́n ara wọn làwọn ń deceive. Ẹ̀yin èèyàn lé wọn ní bí Kábíyèsí ṣe pé àwọn elders nìyẹn o pé kó jẹ́ káwọn sọ̀rọ̀ nípa freedom Queen Naomi. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ jókòó láti sọ̀rọ̀ wọ́n ní ṣe ló dàbí ẹ́ pé miracle ṣẹlẹ̀. Wọ́n ní nǹkan kọ́kọ́ sọjí lára Kábíyèsí ni. Wọ́n ní ọ̀rọ̀ bá yí padà ní Kábíyèsí bá sọ fáwọn elder pé kí wọ́n wá bí wọ́n ṣe máa lọ sí ọ̀dọ̀ àwọn family Queen Naomi o nípa arrangement táwọn ń gbé bí àwọn obìnrin ó ṣe máa kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lè rí pọ́rọ̀ yìí tí ń lágbára. Ṣé ẹ̀yin ò rí nǹkan tèmi ń rí ni? Ẹni tó ń bínú tẹ́lẹ̀ tó jẹ́ pé bí Queen Naomi ṣe bá wọn sọ̀rọ̀ wọ́n ní Kábíyèsí ò like ẹ̀ pé Kábíyèsí ti ní òkè kán wá jẹ́ káwọn discuss nípa freedom o. Wọ́n wá jókòó wọ́n wá ń sọ̀rọ̀ Kábíyèsí tún ń sọ nǹkan míì. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí máa ń lágbára. Ọ̀rọ̀ yìí máa ń lágbára jù. Ẹ̀yin èèyàn lé gbogbo èèyàn ló ń sọ pé kí Kábíyèsí fi Queen Naomi sílẹ̀ kí Queen Naomi má bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n ṣèrè pé ó easy báyẹn ni. Ọ̀rọ̀ mi máa ń yà ẹ̀yin èèyàn lẹ́nu. Ẹ máa ní mò ń support Kábíyèsí. Kò dáa. Ẹ̀mí pé ọmọ ọwọ́ Queen Naomi ọmọ yìí ṣì kéré. Ọmọ yìí ṣì kéré láti máa ní separation at that age is going to be very very difficult. Èyí tó tiẹ̀ wá yà mí lẹ́nu jù ni pé wọ́n ní bí Kábíyèsí ṣe yí ohun wọn padà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé wọ́n fi nǹkan bo Kábíyèsí lójú ni. Ìpè kìíní yẹn kọ́ ká lójú Kábíyèsí ni. Kábíyèsí kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ nǹkan míì ni. Ẹ rí pé yìí tún lágbára ẹ̀yin èèyàn lé. Ọlọ́run á máa ṣàánú wa o. Ẹ̀yin èèyàn lé wọ́n ní pé ìgbà tí ẹ̀gbọ́n Kábíyèsí Prince Adé tí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ wọ́n ní Queen Naomi ní àwọn ò fẹ́ wá sí palace mọ́ kó fi àwọn sílẹ̀. Àwọn ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú palace mọ́. Wọ́n ní ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan tí Kábíyèsí ń sọ wípé Kábíyèsí ní àwọn ń gbègbè sí àwọn lórí bí àwọn olórí ṣe máa kúrò ní palace. Wípé àwọn fẹ́ ìyàwó àwọn àti ọmọ àwọn nínú palace. Ẹ̀yin èèyàn kí la fẹ́ sọ sọ́rọ̀ yìí? Kí la fẹ́ sọ sọ́rọ̀ yìí ẹ̀yin èèyàn lé?
so wọ́n ní eventually ṣá wọ́n ní kábíyèsí ní pé àwọn ṣì máa bá Queen Naomi sọ̀rọ̀ àti àwọn family àwọn Queen Naomi so wọ́n á lè mọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé. Èmi ni mo ní kí n mú update nǹkan tó ṣẹlẹ̀ wá fún yín ni ẹ̀yin èèyàn lé. Tá a bá tún gbọ́ anything a máa jẹ́ kẹ́ ẹ gbọ́, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ máa bá mi gbàdúrà fún Queen Naomi, gbogbo ẹ̀yin ará ilé ẹ máa bá mi gbàdúrà fún wọn. Ṣé ẹ rí, kì í ṣe pé bóyá mi ì fẹ́ kí Queen Naomi move on pẹ̀lú life wọn, ṣùgbọ́n honestly the separation ò dáa. As obìnrin, mo ti ní a lot of àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n separate pẹ̀lú ní marriage wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n regret dè ní. Ṣùgbọ́n mo mọ̀ pé ní agbára Ọlọ́run ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi yìí ẹ̀rín la máa rín gbẹ̀yìn. Nítorí pé mo mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ tó jẹ́ pé a rí, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á rí. Ọlọ́run Elédùmarè á dẹ̀ dá ọwọ́ bí dúró ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, ibi tá a máa fi ètò tòní sí nì. Tó bá tún yá màá tún mú gist update lórí ọ̀rọ̀ Queen Naomi wá fún yín tó bá yá. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe.